ègún ìran díran Ọlọ́run mú kó nú ayé mi, ọba àwọn ọba mú kó nú ayé mi, olúwa àwọn olúwa mú kó nú ayé mi. Má jẹ́ kí ègún ìran, ègún ìdílé, ègún ìpìlẹ̀ Ọlọ́run wú ti gbòǹgbò kó nú ayé mi. Ó yá mú kó nú ayé, má jọ wọnú ayé àwọn ọmọ mi. Ẹ gbàdúrà bẹ́ẹ̀, orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára gíga Jésù. Ọlọ́run má jẹ̀mú ìpìlẹ̀ ègún, ó yá mú kó nú ayé mi. Ìpìlẹ̀ ègún ó yá mú kó nú ayé mi. Gbogbo ìpìlẹ̀ ègún èyí tí máa ń fọ ògo ayé èèyàn sẹ́yìn, èyí tí máa ń mú èèyàn hùwà tí ò yẹ, tí ò bá ti fẹ́ Ọlọ́run mu, ó yá mú kó nú ayé mi. Ọlọ́run mú kó nú ayé tèmi. Èmi lágbájá ọmọ lágbájá, ó yá mú ìpìlẹ̀ ègún, ó yá mú kó nú ayé mi, ó yá wú tí gbòǹgbò. Ọlọ́run bá mi finá sí i, ó yá káná jò, ó yá mú ìpìlẹ̀ ègún kó nú ayé mi. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. A lọ tún sọ fún Ọlọ́run, ẹ bá bínú nẹ́tíwọ̀kì ni, ẹ já sọ fún Ọlọ́run. Ọlọ́run má jẹ̀mú iye tí mo fi ń wù ọ́ tó o sì fi dá mi sí, má gbà fún èṣù àti ìkà ènìyàn. Kò sẹ́ni wọn ò lè fi ọ̀rọ̀ búburú yìí lọ, kò sẹ́ni wọn ò lè fi ìwà búburú yìí wọn ò lè fi kàn pé ṣé wọn náà dára àwọn. Ọlọ́run mú ègún ìpìlẹ̀ nìyẹn. Ìtàwọn Sódómù ṣe títí tí ìrìn àjò ayé wọn fi bàjẹ́, ṣe é pé ègún ìpìlẹ̀ ni. Ọlọ́run mú ègún ìpìlẹ̀ kó nú ayé mi. Wọ́n gbà fún ègún ìpìlẹ̀ láti wọnú ayé mi. Gbàdúrà bẹ́ẹ̀, orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù. Ègún ìpìlẹ̀ ní orúkọ Jésù má jẹ́ ó ráyè nú ayé mi. Ọlọ́run má jẹ́ mú jẹ́ bá mi fàyà, ọba àwọn ọba fàyà, olúwa àwọn olúwa fàyà. Ó yá mú ègún ìpìlẹ̀ mú kó nú ayé mi ní wákàtí ọ̀wọ̀ yìí. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Ẹ rí pé ègún ìpìlẹ̀ yẹn ìlú òṣìṣẹ́ débi pé àwọn ọmọ Lọ́ọ̀tì wọ́n tún wá rọ bàbá wọn Lọ́ọ̀tì, wọ́n ti rọ́ Lọ́ọ̀tì yó. Ọlọ́run, wọ́n rọ́ Lọ́ọ̀tì yó. Ṣe àwọn pé ègún ìpìlẹ̀ tí ń bá wọn bọ̀ láti Sódómù yẹn gangan, láti ìlú wọn. Ṣe àwọn pé náà ló tún bá wọn lọ́rin àjò. Ẹ̀yin tó jẹ́ pé Olúwa ti rán àwọn gẹ́gẹ́ láti sọ pé kẹ́ ẹ má bàa parun kúrò lára àwọn èèyàn búburú yìí. Ó yẹ gbéra ẹ sì gbéra. Ṣó yẹ kí àwọn ọmọ yìí kún wọn tún wá wò sùsù kó wá rọ bàbá wọn Lọ́ọ̀tì débi pé ńgbò mutí tó ti mutí yó, wọ́n wá bá hùwà ìwàkiwà yìí. Wọ́n bá hùwà tí ò yẹ, tí ò bá ìfẹ́ Ọlọ́run alààyè mu. Wọ́n bá hùwà tí ò bá Ọlọ́run ṣe ọ̀rẹ́ pọ̀. Wọ́n bá hùwà tó jẹ́ pé ìfẹ́ Ọlọ́run kò sí nínú rẹ̀. Ìfẹ́ Ọlọ́run ó ti lòdì sí, ó ti kọ̀yìn sí. Ìtí Ọlọ́run kọ̀yìn sí àwọn ọmọ ẹ̀tún wá wù níwà pẹ̀lú pé ẹ ti kúrò, ó ti mú ẹ kúrò nínú ègún ìpìlẹ̀ yẹn pé kó má bàa parun. Fúnra àwọn mọ̀lẹ́kà ló sọ pé Lọ́ọ̀tì tètè pe àwọn tó bá yẹ kó o pè, sọ fún àwọn tó bá yẹ kó o sọ fún, pé àwọn tó bá jẹ́ fámìlì rẹ, ẹ kúrò ní ìlú nítorí pé kíni òun fẹ́ jẹrun, òun fẹ́ parun. Wọ́n pa ìlú run tòótọ́, wọ́n parun ṣùgbọ́n wọn ò pa Lọ́ọ̀tì run pẹ̀lú àwọn ọmọ rẹ̀. Wọ́n rí àwọn ọmọ Èkó láàyè, ṣùgbọ́n ègún ìpìlẹ̀ tó ti wà ní ìlú yẹn ó tún bá ọmọ ẹ̀rọ ìrìn àjò. Ègún ìpìlẹ̀ yẹn ó bá wọn ọmọ ẹ̀ṣẹ́ kíni, ó bá wọn rin ìrìn àjò lọ sí ìlú mìíràn tí wọ́n mú wọn lọ. Ẹ rí, ẹ jẹ́ sọ fọ́lọ́run gbogbo ègún ìpìlẹ̀ èyí tèmi ò mọ̀gbà tí wọ́n ń dá, èyí tèmi ò mọ̀gbà tí àwọn bàbá àti ìyá fọwọ́ kọ́, èyí tí èmi àti àwọn ọmọ mi, èyí tí ìmọ̀gbà tí àwọn òbí mi ń fẹnu sọ tó wá dàbí ègún ìpìlẹ̀ èyí tí àwọn ọ̀ràn èyí tí wọ́n lè ti dá, èyí tí ìsọ̀rí ibi mo ti wá tí wọn ò mójútu rẹ̀ tó jẹ́ pé wọ́n ti lè dá tó jẹ́ ègún ìpìlẹ̀. Ọlọ́run wù ti gbòǹgbò ní wákàtí ọ̀wọ̀ yìí. Ọba àwọn ọba wù ti gbòǹgbò yá kánájò ní wákàtí ọ̀wọ̀. Ẹ gbàdúrà bẹ́ẹ̀, orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù. Ègún ìpìlẹ̀ nínú ayé mi ó yá wù ti gbòǹgbò. Ọba májẹ̀mú ègún ìpìlẹ̀ tó lè lóhùn ọmọ nínú ayé àwọn ọmọ mi. Ọlọ́run májẹ̀mú wù ti gbòǹgbò kó finá sí i. Gbogbo ojú àti ọkàn tó ń wò mí, gbogbo ègún ìpìlẹ̀ nínú ayé yìí ní orúkọ Jésù, Olúwa yóò wù ti gbòǹgbò yóò sì kanná sí i. Lórúkọ Jésù, Ọlọ́run á wù ti gbòǹgbò mo ní yóò kanná lù ú. Ẹ rí, ṣé bí àwọn ọmọ ọba tó fẹ́ kẹ́ ègún ìpìlẹ̀ kó tún ṣiṣẹ́ ni, kò yẹ wọ́n tún ra bàbá wọn Lọ́ọ̀tì, wọ́n tún bá wùwà kíwà. Sọ fọ́lọ́run, ṣé kò máa wà nínú ayé ni? Ṣé kò máa wà ní? Ara ègún ìpìlẹ̀ náà ni kéèyàn wó sùsùsù kó sì mú ọmọ nìkejì rẹ̀ kó sì máa dú, kéèyàn sì máa bẹ kó sì máa gbà fún. Ẹ rí pé ègún ìpìlẹ̀ gbà ni, á sọ fọ́lọ́run ni. Gbogbo ègún ìpìlẹ̀ tí àwọn òbí àbí ìran mi èyí tí wọ́n ti lè wù wọ́n máa dá, Ọlọ́run má bèrè lórí ayé tí o.
Ọlọ́run májẹ̀mú má bèrè lórí ayé àwọn ọmọ yìí. Gbogbo ègún ìpìlẹ̀ tí wọ́n lè ti wù wọ́n fọwọ́ wọn fà, tó lè wù kí wọ́n fọwọ́ wọn dá, tó lè wù kí wọ́n fọwọ́ wọn ṣe. Ọlọ́run májẹ̀mú má jẹ́ owó inú ayé tèmi, ẹ gbàdúrà bẹ́ẹ̀. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára gíga Jésù, ègún ìpìlẹ̀, ègún ìrandíran ní orúkọ Jésù. Bàbá mú kúrò, ọmọ mú kúrò, ẹ̀mọ́ mú kúrò. Ó yá má gbé owó inú ayé tèmi. Ọlọ́run tú ayé tèmi sílẹ̀, tú ayé mi sílẹ̀ kúrò nínú ìdè ègún ìpìlẹ̀. Tú ayé mi kúrò nínú ìdè ègún ìpìlẹ̀. Lórúkọ Jésù, Olúwa yóò tú ayé yín kúrò nínú ègún ìpìlẹ̀, nínú okùn èyí tí wọ́n ti fi ẹnu fà, èyí tí wọ́n ti fi ẹnu sọ, èyí tí ẹ̀yin ò mójútó rẹ̀. Ọlọ́run á tú ayé yín kúrò rẹ̀. Lórúkọ Jésù, gbogbo ègún ìpìlẹ̀ ní orúkọ Jésù, mo ní kò ní wọnú ayé yín. Ẹ rí àwọn yìí bá tún ṣe ni tí wọ́n bá tó bá wọn tó gba ègún yẹn láàyè ni láti jẹ́ pé kí wọ́n tó bá bàbá wọn ní àdàpọ̀ ẹ̀ṣẹ̀. Ẹ mọ̀ pé irú eléyìí kò ní ṣẹlẹ̀ sí wọn. Lórúkọ Jésù, a ò ní fọwọ́ wa fa ibi lé àwọn ọmọ wa lórí. Lórúkọ Jésù, a ò ní fọwọ́ wa fa ibi sínú ayé ara wa gangan. Gbogbo ojú ọkàn tó ń wò mí, gbogbo ojú ọkàn tó ń wò mí lọ́wọ́lọ́wọ́ ní orúkọ Jésù, gbogbo ìdè ègún ní lórúkọ Jésù yóò bá lórí iṣẹ́ yín. Dádì kan ló ń wò mí yìí, ẹ̀yin náà ń wò pé ṣe pé tí ìyá yìí sọ in ló ń dààmú ìrìn àjò mi. Ẹ jẹ́ sọ fọ́lọ́run ni. Ẹ̀yin ọ̀mọ̀gbà tí wọ́n ń fẹnu dá, wọn ò lè torí rẹ̀ fi ba ayé tiyín jẹ́. Ẹ á lọ sọ fọ́lọ́run, ẹ jẹ́ orúkọ Jésù. Ẹ pè orúkọ Jésù nígbà mẹ́ta dádì, ẹ pè mímọ́ nígbà kan tó. Torí ègún kì í jẹ́yàn lákòjọ sa, dádì kì í jẹ́yàn lákòjọ. Èèyàn máa fi ṣiṣẹ́ bí erin jẹ̀jẹ̀ lírí nígbà mìíràn. Nǹkan tèèyàn kì í sì tó yàn, ẹni ègún bá ń bẹ nínú ayé rẹ̀. Nǹkan rẹ̀ ò ní tó, ojú kòkòrò nǹkan nìkan ni ó máa wọ̀ lójú. Ègún ni. Torí bí ìbá ṣe bẹ́ẹ̀ ni kò yẹ kó jẹ́ pé ègún yẹn yóò jẹ́ kí àwọn ọmọ yìí kó jẹ́ pé bàbá wọn ní wá ń wù wọ́n. Ẹ jẹ́ ẹ sọ fọ́lọ́run dádì, ẹ jẹ́ sọ fọ́lọ́run gbogbo ègún èyí tí wọ́n fi fojú kòkòrò sínú ayé mi, tó yẹ pé nǹkan tèmi kì í tó mi, nǹkan nìkan ni máa ń wù mí, tó yẹ pé èyí tí mo ní nǹkan yìí mọ̀ tó sọ pé àfi kó tó pọ̀ jù báyìí lọ. Ọlọ́run bàjẹ́ gbogbo ègún ojú kòkòrò èyí tí máa ń fògo ènìyàn sẹ́ kí èèyàn lọ bì kankan ní orúkọ Jésù. Ọlọ́run á ba ìmọ̀ yẹn jẹ́. Gbogbo kòkòrò rẹ̀ tó rìn wọnú ojú ní orúkọ Jésù, Ọlọ́run á yọ sọnù. Ọlọ́run á yọ kòkòrò yẹn sọnù. Bẹ́ẹ̀ ni yóò yọ sọnù torí pé kí ní ká lè ráyè yín lò sàmà. Ẹ jẹ́ sọ fọ́lọ́run, ẹ jẹ́ tún sọ fọ́lọ́run. Àgbàdua náà ni ẹ̀mí Ọlọ́run jẹ́ ayé mi gbà, jẹ́ ayé mi gbà níbi tí ayé fi ògo mi pamọ́ sí. Ṣé mọ̀ Ọlọ́run mọ̀ọ́mọ̀ fi Lọ́ọ̀tì ó fi pamọ́, ó fi ayé rẹ̀ pamọ́ torí pé ó ti mọ̀ pé òun rán àwọn áńgẹ́lì wá nítorí tiẹ̀ tó lè jẹ́ni tó pé níwájú Ọlọ́run. Bó ṣe jẹ́ni tó pé níwájú Ọlọ́run tí Ọlọ́run wá fa ayé rẹ̀ pamọ́. Ẹ wo tí àwọn ọmọ rẹ̀ tó ń fa ayé rẹ̀ dá ní ìkẹyìn. Ẹ já sọ fọ́lọ́run, Olúwa ò mú ayé mi kúrò nínú ìpamọ́ ibi. Gbogbo ibi tí ọ̀tá lè wù tó lóun ó fi ìyà jẹ mí. Olúwa mú ayé mi kúrò lójú ọ̀nà abẹ̀. Má jẹ́ kó ráyè wọ inú ayé mi. Gbogbo agbára tó wù kó lè máa lò, gbogbo agbára tó wù tó lè wà ní ọwọ́ rẹ̀, Ọlọ́run mú ayé mi kúrò lọ́nà ibi rẹ̀. Ní orúkọ Jésù, ibi rẹ̀ má jẹ́ ó ṣẹlẹ̀ sínú ayé mi. Ibi yẹn ò bá ti ṣẹlẹ̀ sínú ayé Lọ́ọ̀tì. Ègún tí wọn ò fẹ́ kó ṣẹlẹ̀ sí ní Sódómù yẹn, àwọn ọmọ rẹ̀ ló tún mọ̀ tó gbé ègún yẹn padà. Ẹ já sọ fọ́lọ́run, Ọlọ́run gbà mí. Má jẹ́ kí àwọn ọmọ kó tèmi kọlù ọ́, má jẹ́ kí àwọn ọmọ kó mú mi dẹ́ṣẹ̀ sí ọ. Gbogbo agbára kágbára ọmọ mi yóò tún wo ẹ̀wù báyìí, ìgbà náà ni ó máa rìn níwájú bàbá rẹ̀ láti jẹ́ pé kí bàbá rẹ̀ àti gbé tó jẹ́ pé ọmọ àti ọmọ sì bímọ bíi 3 fún bàbá rẹ̀. Ẹ rí pé gun ni, ṣe rí pé àwọn ọ̀ràn yẹn nu, ẹ rí pé àwọn ọ̀ràn nu. Ẹ jẹ́ sọ fọ́lọ́run, Ọlọ́run gbà mí. Gbogbo agbára kágbára tí ò rí inú Ọlọ́run alààyè dúró sí. Abájọ tí ìwé John náà fi sọ, John 8:12. Ẹ jẹ́ ká wo ohun tí ó wà níbẹ̀ ká lọ kà á. Ẹ̀mí búburú ẹni tí ò bá ti ṣe Ọlọ́run nínú rẹ̀ rárá ìparun ni. Ṣùgbọ́n Ọlọ́run fẹ́ràn wa gan, ó fẹ́ràn wa púpọ̀. Àbá sì ti tẹ̀lé tá a ti mọ̀ ní Ọlọ́run, tá a jẹ́ kó ọ̀rọ̀ rẹ̀ kó jókòó sí ọkàn àyà wa. Ẹ jẹ́ mọ̀ pé bí ẹ̀mí búburú yẹn bá ń bọ̀, a máa sọ fún ni pé kúrò lọ́dọ̀ mi torí pé kí ni èmi àti òní àdàpọ̀ ni. Tó bá jẹ́ pé bàbá yẹn bá wá mọ̀ ni, ṣé pé kò mọ̀ pé àwọn ọmọ rẹ̀ ọtí tí wọ́n rọrùn àti láti fi ṣe wàhálà láti fi fègbè wọnú ayé rẹ̀ ni. A sọ fọ́lọ́run, Ọlọ́run gbà mí. Má jẹ́ káwọn ọmọ kó mú mi kọsẹ̀ sí ọ.
Ọlọ́run gbà mí má jẹ́ káwọn ọmọ mi má jẹ́ wọ́n mú mi kọsẹ̀ sí ọ̀rọ̀ ó ṣe pàtàkì fáwọn ọkùnrin sà dáàdì ó ṣe pàtàkì fún wa torí àwọn ọmọ ìsìn ìwà búburú yẹn àmọ́mọ́ fi ta àwọn ọmọ mìíràn lọ́rẹ ni nígbà bá múra tó wá yan níwájú bàbá rẹ irú ìwà wo nìyẹn àwọn ọ̀ràn Sódómù àti Gòmórà nìyẹn já sọ fọlọ́run Ọlọ́run gbà mí gbogbo ẹ̀mí tí mo ta torí wọ́n lè mọ̀ ta ìgbà mìíràn wọ́n ń ta fúnra wọn láti ilé ìwé Ọlọ́run gbà mí gbogbo ènìyàn bí Olúwa yà àwọn ọmọ mi yá gbogbo ẹ̀mí tí mo ta wàhálà sínú ayé ọmọ láti lè fi ba ayé ọmọ jẹ́ láti lè má jẹ́ káyé ọmọ kó nítumọ̀ Ọlọ́run dá ayé àwọn tèmi gbà lọ́wọ́ wọn má jẹ́ wọ́n ráyè inú ayé mi gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù gbogbo ẹ̀mí tí òrìnà Ọlọ́run alààyè dúró sí má jẹ́ wọ́n ráyè tẹ̀mí búburú má jẹ́ wọ́n tàfà ọmọ mi ní ilé ìwé ni ní ibi iṣẹ́ ni ní ibi ẹ̀kọ́ṣẹ́ ni Ọlọ́run má jẹ́ wọ́n ráyè inú ayé wọn Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù àdúrà yẹn kù méjì péré ká tó wá ṣiṣẹ́ bíbélì wa torí bíbélì wa ṣì kù méjì bíbélì wa kù méjì ìbéèrè wa a máa tún dáhùn rẹ̀ lénìí ìbéèrè yẹn kò pọ̀ ẹ rí i pé ọ̀sẹ̀ mẹ́ta la fi lo àwọn ìbéèrè kan bíbélì wa sì kù méjì tá a ṣe fẹ́ jẹ́ lénìí ó ṣe pàtàkì torí àwọn tó ń fún wa náà tún sọ pé ká wá gbà sí ẹ jẹ́ ká dáhùn fún àwọn ìbéèrè wa náà lákún bá wá rìnrìn àjò pẹ̀lú ohun Olúwa lórúkọ Jésù àwọn ìbéèrè tìjú àdúrà méjì tó kú á lọ sọ fún Ọlọ́run Olúwa kà mí yẹ ní ọjọ́ kẹyìn rẹ Olúwa kà mí yẹ Ọlọ́run má jẹ́ n gbèrè tìjú Olúwa kà mí yẹ torí àwọn ọmọ nílé tí wọ́n ti mú bàbá wọn wò wọ́n ti mú dẹ́ṣẹ̀ ṣé Ọlọ́run lè tún fẹ́ karú ènìyàn bẹ́ẹ̀ yẹ mọ́ torí pé kí ni àwọn ọmọ rẹ̀ àwọn ni wọ́n mú dẹ́ṣẹ̀ yẹn àfi tó bá bẹ̀bẹ̀ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ ló lè kúrò nínú ẹ̀ṣẹ̀ táwọn ọmọ rẹ̀ ti lù ẹ jẹ́ á sọ fọ́lọ́run Olúwa kà mí yẹ má jẹ́ n gbèrè tìjú ní ọjọ́ kẹyìn ohun mi ò mọ̀ rí má jẹ́ fọ́ sí mi má jẹ́ ń dẹni ìtanù ní iwájú rẹ Ọlọ́run gbà mí Olúwa ní ìjọ kẹyìn ayé ní orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù ọmọ ọba tó pọ̀ nípa àtiwárá Olúwa kà mí yẹ má jẹ́ ń gbèrè tìjú má jẹ́ ń dẹni ìtanù níwájú rẹ ní ìjọ kẹyìn ní orúkọ Jésù omi ò mọ̀ rí má jẹ́ fọ́ sí mi Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù a fẹ́ ṣiṣẹ́ àwọn tó ń wá iṣẹ́ àwọn tó ń wá iṣẹ́ tí wọ́n ń wá iṣẹ́ gidi lè jẹ́ pé èyí tí ọmọ mú ìbùkún wọnú ayé wọn ẹ jẹ́ ká gbàdúrà ẹ̀yin tẹ́ ẹ̀ mọ̀ pé ẹ̀ ń wá iṣẹ́ ẹ jẹ́ ká gbàdúrà ẹ jẹ́ orúkọ Jésù nígbà mẹ́ta pẹ̀ mímọ́ nígbà kan tó Ọlọ́run o iṣẹ́ tó ní ìbùkún nínú mo fẹ́ kó o fi fún mi lónìí iṣẹ́ tó ní ìbùkún nínú kóṣù kó tó parí mo fẹ́ kó o fi lé mi lọ́wọ́ iṣẹ́ tó ní ìbùkún nínú èyí tí wọ́n máa ná èyí tí ìbùkún rẹ̀ tí kì í tán ní orúkọ Jésù Olúwa wà fún mi gbogbo bí mo ń rokàn oore sí Olúwa jẹ́ ńláàánú gbà níbẹ̀ ẹ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára Jésù iṣẹ́ tó ní ìbùkún nínú ní orúkọ Jésù Ọlọ́run májẹ̀mú yóò wà lé yín lọ́wọ́ iṣẹ́ tí ò ní fà yín fún wàhálà tí ò ní fún yín ní ẹjọ́ tí ò ní fún yín ní ẹ̀wọ̀n tí ò ní fún yín ní kóòtù ní orúkọ Jésù Ọlọ́run májẹ̀mú mo ní yóò wárí fún yín ká lọ sọ fọ́lọ́run ní ọmọlọ́lá lọ́lá ẹ jẹ́ gbàdúrà ní ẹ jẹ́ sọ fọ́lọ́run iṣẹ́ tí ń fọ ògo wọnú ayé ẹni èyí tí ayé ẹni fi máa ń ní ìtumọ̀ tí gbogbo èèyàn mọ̀ pé yes Ọlọ́run dá lágbájá lò ní orúkọ Jésù Olúwa fi lé mi lọ́wọ́ kọ́dọ̀ èkó tó parí Olúwa jẹ́ lẹ́jọ́ lọ́pẹ́ ńlá níwájú rẹ ẹ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù Ọlọ́run májẹ̀mú ó yá ṣe yín lọ́lọ́pẹ́ ọrẹ́ ajé ẹjọ́ lọ́pẹ́ ńlá ní orúkọ Jésù ohun tẹ́ lè ṣọpẹ́ lé lórí ní orúkọ Jésù Olúwa yóò fi sínú ayé yín ó yẹ ẹgbà ní orúkọ Jésù ẹ jẹ́ ọlọ́pẹ́ ńlá bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ẹ jẹ́ gbàdúrà kan sí lórí àwọn tó ń wáṣẹ́ yẹn náà ní iṣẹ́ ní bẹ́yàn bá ní iṣẹ́ lọ́wọ́ kò ní mọ̀ tọrọ jẹ Olúwa faṣọ ẹ̀gàn ya kó nínú ayé mi ó yá faṣọ ẹ̀gàn ya kó nínú ayé mi ẹ rí pé bẹ́ẹ̀ lómi tí o bá ti ní owó lọ́wọ́ tó dé bí lónìí tó lọ lọ́la wọ́n máa fojú ẹ̀ lẹ̀ ìyàwó Ọlọ́run mú ẹlẹ́yà kó nínú ayé mi ó yá faṣọ ẹ̀gàn ya kó nínú ayé mi ẹ̀gàn ti tó gbogbo ohun tó jẹ́ ẹ̀gàn nínú ayé yẹn ilẹ̀ ẹ sọ fọ́lọ́run yín tẹ́ ẹ mọ̀ pé ó jẹ́ ẹ̀gàn yẹn èyí tí wọ́n ń wò mọ́ yín lára tẹ́ ẹ mọ̀ pé ẹ̀gàn ni ní orúkọ Jésù ó yẹ sọ fọ́lọ́run pé kọ́lọ́run kó fàyà lórúkọ Jésù ó yá fàyà bàbá fàyà ọmọ fàyà gbogbo aṣọ ẹ̀gàn aṣọ ẹ̀sín aṣọ ẹ̀gàn nínú ayé yín ní orúkọ Jésù Olúwa fàyà bàbá fàyà ọmọ fàyà ní orúkọ Jésù ẹ tún wọ aṣọ ẹ̀gàn mọ́ aṣọ ògo lẹ́wọ̀ bẹ́ẹ̀ ni yóò rí Olúwa yóò gbé aṣọ ògo wọ̀nyí gbogbo ojú yóò rí ni wọ́n sì mọ̀ pé yes Ọlọ́run ti gbé aṣọ ògo wọ̀nyí bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù a fẹ́ ṣiṣẹ́ Bíbélì wa náà nìyẹn
a fẹ́ ṣiṣẹ́ bíbélì wa. Àwọn ìbéèrè tí mo fẹ́ béèrè lénìí á rí pé kò pọ̀ rárá. Mo sọ̀rọ̀ nípa àáké tí ó bọ́ sómi. Mo lo second king tí mo lò yẹn fásitì wo ni, ẹsẹ̀ wo dẹ̀ ni, ibo ló dé? Ìbéèrè kìíní nìyẹn. Mo lo first king. Ìbéèrè kejì, mo lo first king. Ìtàn wo ni mo sọ níbi mo ti lo first king yẹn? Mo lo first king 21:1-10. Ìtàn wo ni mo sọ ganan níbẹ̀? Ẹlẹ́ẹ̀kẹta, mo lo 2 Samuel 22:29. Ìtàn wo ni mo sọ níbẹ̀? Bá a bá lè tẹ́sì ẹ̀ sí mi, ẹ jẹ́ ká sọ. Bí a bá sì lè sọ, ẹ jẹ́ ká sọ jáde. Ìtàn wo ni mo sọ níbẹ̀? Ṣùgbọ́n lórí ìtàn Sódómù àti Gòmórà yìí, tí a bá lọ bẹ̀rẹ̀ sí kà á, tí a bá bẹ̀rẹ̀ sí kà 19 rẹ̀ 1 to end díẹ̀, ìtàn yẹn pẹ́ńpẹ́. A rí bí tí àwọn ọmọ yẹn ti mú bàbá wọn kọsẹ̀. A rí bí tí tọ́lọ́run ti ní kí àwọn áńgẹ́lì méjèèjì yẹn kó bu ìfọ́jú lu àwọn afọ́jú pọ̀ níbẹ̀ ní tòótọ́. Afọ́jú pọ̀ ní Sódómù gan-an. Lórúkọ Jésù, ojú ìríran ti ẹ̀mí àti ti ara yín ní orúkọ Jésù, ọ̀tá ò ní fọ́. Torí ìwà ipá tí wọ́n fẹ́ ṣe ni, lórúkọ Jésù a ò ní gbèrè tìjú. Ọlọ́run má jẹ̀mọ́ amú adé ilé aláyọ̀. Ẹ rí, kò sí tí ẹ̀mí búburú lè ṣe fún ènìyàn tó lè ní ògo nínú bí kò ṣe ìparun. Ìparun ni ẹ̀mí búburú ń ṣe fún ènìyàn. Kò sí ògo kankan níbẹ̀. Ìparun ló ń ṣe fún ènìyàn. Lórúkọ Jésù a ò ní parun. Ẹ rí, a ò ní parun. Ẹ rí táwọn ọmọ ẹ̀ tó mú bàbá wọn kọlù, wọ́n mú bàbá wọn kọlù ìparun ní ìjọ ìkẹyìn. Lórúkọ Jésù a ò ní gbèrè tìjú. Bíbélì wa ó wà níbí. Mo sọ̀rọ̀ nípa àáké tí ó bọ́ sómi. Mo lo second king. Mo wá lo 2 King 6 tí mo lò yẹn, fásitì wo ni mo lò ń bẹ̀? Ẹ̀rí kọ́ mo tún ti ń tọ́ wa sọ́nà. Fásitì wo ni mo lò ń bẹ̀? Ìbéèrè kejì, mo lo 1 King 21. Mo lo 1 to 10. Ìtàn wo ni mo sọ ń bẹ̀ gan-an? Àbá lè tẹ́sì ẹ̀ sí wa, ẹ̀ tẹ́sì ẹ̀ sí mi. Mo wá tún lo ìbéèrè kẹta, mo lo 2 Samuel 22:29 péré. Ọ̀rọ̀ wo ló wà níbẹ̀? Bá a bá lè tẹ́sì ẹ̀ sí mi, àti jẹ́ bíbélì náà nìyẹn. Bíbélì wa rèé. Tí a bá tẹ́sì ẹ̀ sí wa, tá a bá rí, bàbá sì lè pè lórí nọ́mbà mi 070 57 84 22 11. 070 57 84 23 11. Òdo èje òdo 5 7 8 4 2 3 1 1. Ibi tí fóònù nọ́mbà mi bó ṣe jẹ́ nìyẹn. Ẹ lè pè síbẹ̀, a gbé, a ó sì dá wa lóhùn bí a bá ti jẹ bíbélì. Ibikíbi ẹni tẹ́ bá fẹ́ kó wá gbà, a wá gbà lọ́wọ́ wa. Bíbélì yẹn kù méjì láti ìjọ tí ẹnìkan ti jẹ ìkan. Ẹ jẹ́ káwa náà ká gbìyànjú ká nìkan nínú ẹ̀. Bíbélì yẹn dẹ̀ dára torí atọ́ka ni. Ẹ jẹ́ ká lọ ṣiṣẹ́ omi ká tó lọ fún wa ní sáàmù ìta lò tí a bá fẹ́ sùn fún ìṣẹ́gun. Ẹ jẹ́ ká lọ ṣe kíni? Ẹ jẹ́ ká lọ ṣiṣẹ́ omi. Ẹ jẹ́ ká mú omi wa jáde. Ẹ mú omi wa jáde. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ọba tó mú wa rí ìmọ́lẹ̀ ọjọ́ òní, ọba tí òjò wọn fẹ́ lòmíràn ṣe wá ìdí adúpẹ́. Àdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Ọlọ́run májẹ̀mú, bàbá mo yìn ọ́, ọmọ mo gbé ọ̀gá. Olúwo ṣeun, Olúwo ṣeun, Olúwo ṣeun, Olúwo ṣeun, Olúwo ṣeun, Olúwo ṣeun. Aláàánú ńlá mo yìn ọ́, wọ́n yìn ọ́ títí. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. A wá lọ sọ fún Ọlọ́run, Ọlọ́run májẹ̀mú, omi tí mo mú lọ́wọ́ yìí,
mo dọwọ́ mi pọ̀ pọ̀ ọmọ ọwọ́ Ọlọ́run alààyè ní orúkọ Jésù ó yá kó ṣiṣẹ́ ìwòsàn nínú ayé yín, kó ṣiṣẹ́ agbára nínú ayé yín, ó yá kó tún ayé yín ṣe. Mọ́mì, ọkàn yín kó balẹ̀ tí ẹ bá ti mu omi yìí, ọlá yìí kó sọ nínú yín, ó ṣe mú sọ nínú Hánà, tó mú sọ nínú Sárà ní orúkọ Jésù, ọlá yìí kó sọ nínú yín, ọlá yìí kó sọ nínú yín, ọlá yìí yóò sọ nínú yín. Mọ́mì, ọkàn yín yóò balẹ̀, iléeṣẹ́ yẹn ní orúkọ Jésù kò ní dàrú, ní orúkọ Jésù mo ní kò ní bàjẹ́. Gbogbo ọwọ́ ibi lórí iṣẹ́ yín ní orúkọ Jésù ó yá mú kúrò, bàbá mú kúrò, ọmọ mú kúrò, ẹ̀mọ́ mú kúrò. Ọlọ́run májẹ̀mú yá kó wọnú ayé yín. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. A wá lọ tún sọ fún Ọlọ́run lórí omi yẹn. Ẹ já sọ fún Ọlọ́run, ọba tó pọ̀ nípa àti agbára, omi tí mo mú lọ́wọ́ yìí, tí mò ń gbàdúrà sí yìí, mo fẹ́ kó o fi ṣàwòtá àìsàn ara mi ni. Gbogbo ogun àìsàn èyí tí ò lórúkọ tó ń rìn kiri inú ara yín yẹn ní orúkọ Jésù, tẹ bá ti ń mu omi yìí ní orúkọ Jésù, gbogbo ogun àìsàn yẹn ó yá kó di ìfibú. Ọlọ́run májẹ̀mú yá mú kúrò. Tó bá ti mu omi yìí, gbogbo ogun àìsàn èyí tí ò lórúkọ, ó yá omi yìí kó lọ ṣẹ́ nínú ẹ̀jẹ̀, kó lọ ṣẹ́ nínú omi ara, nínú ẹran ara, nínú egungun, nínú iṣan, nínú ẹ̀jẹ̀ ní orúkọ Jésù. Ó yá kó ṣiṣẹ́ ìwòsàn bẹ́ẹ̀ ní orúkọ Jésù. Ìwòsàn pé kò wọ inú ayé yín lọ. Dáàdì, mọ́mì, ọkàn yín yóò balẹ̀, ẹ ò tún ṣàìsàn mọ́. Gbogbo ogun àìsàn yẹn ní orúkọ Jésù ẹ ò tún gbúrò rẹ̀ mọ́. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Ẹ ló ní fibroid kọ́, ó lè mú omi yẹn. Ẹ já sọ fọlọ́, ẹ á jọ fi gbàdúrà náà ní. Gbogbo ogun fibroid ètò less operation yẹn, Ọlọ́run lè lọ kó gé wẹ́lẹ́wẹ́lẹ́, wọn kó bẹ́jẹ̀ jáde. Ó yá Olúwa ṣe bẹ́ẹ̀, bàbá ṣe bẹ́ẹ̀, torí pé ẹ gbàgbọ́. Gbogbo ogun fibroid nínú ara yín, nínú àgọ́ ara yín, lórí wákàtí ọ̀wọ̀ yìí tẹ̀ ń gbàdúrà yìí, ó yá ọmọ yìí, ó yá kó di agbára. Omi yìí gbọ́rọ̀ Olúwa, kó di ṣẹ́gun ńlá, kó di agbára. Ó yá Mẹ́sì, ọmọ Mẹ́sì, ẹ̀mọ́ Mẹ́sì, ó yá sómi domi agbára. Wọ́n ti ní ìgbàgbọ́ nínú omi ní orúkọ Jésù. Gbogbo ogun àìsàn yẹn, gbogbo ogun fibroid yẹn, ó yá kó di àwátì ní orúkọ Jésù. Ẹ ò ní ṣọpẹ́rẹ́ṣàn. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Àwọn ọ̀rọ̀ tá a máa lò tí a bá fẹ́ sùn ní alẹ́, a lọ sínú 1 Kings 6, 2 Kings 6, ìwé àwọn ọba kejì 6:16. A lè máa kà á tí a bá fẹ́ sùn, ó dá fún ìṣẹ́gun gangan. 2 Kings 6:16. A lè máa kà á tí a bá fẹ́ sùn, ó dá fún ìṣẹ́gun lórúkọ Jésù. Olúwa yóò bá wa ṣẹ́gun délẹ̀, ọkàn wa yóò sì balẹ̀. Ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run májẹ̀mú á gbé ọ̀gá yàn ọ́ lógo. Ọba àwọn ọba, olúwa àwọn olúwa, kọ̀ mọ́ tìkálẹ̀ yẹlé ti gbẹ́bẹ̀ gbàròyé. Bàbá gbé ọ̀gá, Olúwa gbọ́ ọpẹ́ wa, bàbá gba ìyìn wa. Ọlọ́run májẹ̀mú, a tún ti ṣe ohun Olúwa tọ̀sẹ̀ yìí ní orúkọ Jésù. Ohun tó yẹ wá yẹ ayé wa, Olúwa kó ṣe fún wa. Ọkàn yín yóò balẹ̀. Gbogbo ojú ọkàn tó ń wò mí ní orúkọ Jésù, ọkàn yín yóò balẹ̀. Ẹ ò ní gbèrè tìjú. Ohun tó yẹ ayé yín, Ọlọ́run á ṣe fún yín. Iléeṣẹ́ yìí ò ní bàjẹ́. Iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tẹlifíṣàn ní orúkọ Jésù, mo ní kò ní títì pa, inú ò ní jó, olè ara olè mi ò ní jà yín. Agbára tọ́lọ́run fún yín láti máa lò ní orúkọ Jésù, ẹ ní dẹni ìtanù. Ọlọ́run májẹ̀mú yóò di iléeṣẹ́ yẹn mú, yóò gbòòrú ni, yóò wà káàkiri àgbáláyé. Bẹ́ẹ̀ ni yóò rí. Ti Nàìjíríà náà ò ní di títì pa, ọkàn yín yóò balẹ̀. Ẹ yìn Ọlọ́run. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ó tẹ̀yẹ pé nẹ́tíwọ̀kì tí ó ti kọ́kọ́ fẹ́ da gbogbo ẹ̀ lọ́kàn mi gan, ó ti fẹ́ dàrú, ṣùgbọ́n a dúpẹ́ pé Ọlọ́run gbàkóso. Ó jẹ́ kí nẹ́tíwọ̀kì yẹn kó ṣe kíni, kó gbèrè tìjú. Ọlọ́run májẹ̀mú á dì wá mú. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ohun Olúwa tọ̀sẹ̀ yìí. Orúkọ mi náà ni Ẹ̀rí Abániṣe JP, èyí tó ń wá láti ilé ìjọsìn wa The Cherub and Seraphim Church, ìjọ Ṣẹ́gun ní tèmi, ilẹ̀ àánú ní orúkọ Jésù. Ọlọ́run yóò fàánú bí ayé wa wò, ọkàn wa yóò sì balẹ̀, àní gbèrè tìjú. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Bíbélì wa ní ẹ̀kan ṣe kó tó dípà ń lọ, ọ̀sẹ̀ mẹ́ta náà la tún máa fi ṣe fún ìbéèrè yẹn. Ọ̀sẹ̀ mẹ́ta ó já sọpẹ́. Ó yẹ kẹ́ ẹ ní nǹkan nínú bíbélì yìí. Bí bàbá Jẹ̀bú bọ́yá Jẹ̀bú láfi sí, tá a sẹ́ndì ẹ̀ sí, ó yẹ kó débẹ̀. Ó yẹ kẹ́ ẹ ní nǹkan nínú bíbélì. Àtijọ́ bẹ̀rẹ̀, àjọ ń parí ẹ̀ náà ni. Ohun tí mo dẹ̀ bèrè náà ni pé mo sọ̀rọ̀ nípa àké tó bọ́ sómi. Fásitì wo ni mo lò? Ni mo ní kẹ́ ẹ sọ fún mi. Mo dẹ̀ lo first King, ìbéèrè kejì nìyẹn. Ìtàn wo ni mo sọ ń bẹ̀?
1 Kings 21 verses 1 to 19 ìtàn wo gan ni mo sọ ń bẹ̀ a lè tẹ̀sí ẹ̀ sí mi tí a bá ti gbà á jẹ́ bíbélì ni ẹ má máa wò pé mo ní bíbélì kan kì í pọ̀ jù o ìdá ni o kì í pọ̀ jù nù ilé ẹ jẹ́ ká ní ẹ jẹ́ ká jẹ́ yóò tiẹ̀ mọ yé wa pé lórí àwọn ohun olúwa tí mò ń gbọ́ tí mò ń bá wọn lọ èmi náà máa jẹ́ bíbélì ní ibi ètò ohun olúwa tí ẹ mọ̀ pé iyì náà ni lájẹ́ pé à ń fi ẹ̀mí bá wa lọ ohun tí mo béèrè nìyẹn. Ìbéèrè kẹta mo sọ ìtàn kan mo lo 2 Samuel 22 verses 29 péré ni mo lò ìtàn wo ni mo sọ bí a bá mẹ́rin tó mọ ìbéèrè yẹn lè tẹ̀sẹ̀ sáré sẹ́ẹ̀jẹ̀ sí mi kí n wò ó kẹ́ ẹ sì sorúkọ yín kẹ́ ẹ forúkọ yín sí nísàlẹ̀ ẹ ti jẹ bíbélì náà nù àwọn ìbéèrè wa mẹ́tẹ̀ẹ̀ta nù ọ̀sẹ̀ mẹ́ta bí mo ṣe lo ti ètò àparí tí mo lò ní ọ̀sẹ̀ mẹ́ta síbẹ̀síbẹ̀ ààrẹ nìkan kan tó jẹ bíbélì yẹn ẹ má já òkú àtẹ́tọ̀ bíbélì náà níwà bíbélì ni ó tó torí dáàdì mọ́mì bíbélì tó torí lórúkọ Jésù àní gbèrè tìjú Ọlọ́run má jẹ̀mọ́ á dì wá mú fún ìbéèrè yẹn lẹ́ẹ̀kan sí mo sọ ìtàn nípa àké tó bọ́ sómi mo wá lo 2 King verses kí ni mo lò orí àti ẹsẹ̀ tí mo lò ẹ tẹ́sì ẹ̀ mo sọ ìtàn kan náà mo lo 1 King 21 1 to 10 ìtàn wo ni mo sọ níbẹ̀ mo lo 2 Samuel fún ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta 22 verses 9 péré ẹsẹ̀ kan péré ni mo lò ẹ jẹ́ ká wò ó tí a bá jẹ bíbélì a lè sọ fún wa ẹni tí ó bá wá gbà ní iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tó wà ní Nàìjíríà ń bí bíbélì yẹn kù méjì wọ́n tó ti ní àwa gbà ṣùgbọ́n nígbà tá a bá ti jẹ tilẹ̀ tán ṣáàmọ́ lọ gbàjọ ni kò pọ́síbù ká lọ mọ́ gbàjọ bẹ́ẹ̀ ẹ jẹ́ ká dà fún ìbéèrè mo ń retí ìbéèrè wa lórúkọ Jésù àní gbèrè tìjú mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ètò ìní ọ̀sẹ̀ yìí níjọ́ mẹ́jọ àtèmi àti ẹ̀yin a ò ní yọ sọnù a ní dòkú kó tó tójọ́ náà a sì ní dòkú bífọ́ ọjọ́ náà ní orúkọ Jésù gbogbo wa lájọ délé ológo ẹ sì lè pè mí sórí fóònù nọ́mbà mi 070 57 84 23 11 tí a bá mọ ìbéèrè yẹn ẹ lè pè sórí fóònù nọ́mbà ó wà níbí orí bẹ́ẹ̀ náà lẹni tó kọ́ jẹ bíbélì àkọ́kọ́ tó pè sí ó dẹ̀ jẹ́ okùn méjì láti gbà náà àwọn tó ń kó fún wa wọ́n fẹ́ máa kó fún wa láti lè jẹ́ pé ká fi máa mọ̀ nípa ọ̀rọ̀ Ọlọ́run tá a bá tún ń tú nínú ilé tá à ń já tá à ń kà á tọ́kadẹ̀ ní bíbélì tí à ń já tá à ń kà á ẹ̀rí tá à ń já tá à ń kà á bíbélì yóò máa tún yé wa sí yóò máa yé wa sí dáadáa yóò máa yé wa sí lórúkọ Jésù àní gbèrè tìjú ní ìjọ mẹ́jọ àti èmi àti ẹ̀yin ayọ̀ láti fi pàdé o ó dàbọ̀.